She always said this, I live for my kids. She really lived for her kids. Another applause to celebrate Yomi Lójú. Mo tọ́ka sí Calvary, ibi ẹ̀jẹ̀ náà, ìdánwò lóde nínú lọ́tà gbé dìde. Jésù ló sọ mí lọ, ìṣẹ́gun dájú. Àmọ́ fẹ́ rí Jésù. Kí máa wojú rẹ̀, kí máa kọrin títí nípa ọ̀rẹ́ rẹ̀. Nílùú ògo ni kí gbóhùn sókè pé mo bọ́ ìjọ tó mo dé ilé mi. Nínú ìrìn àjò mi, bẹ́ẹ̀ ni mo kọrin, mo tọ́ka sí Calvary, ibi ẹ̀jẹ̀ náà, ìdánwò lóde nínú lọ́tà gbé dìde. Jésù ló sọ mí lọ, ìṣẹ́gun dájú. Àmọ́ fẹ́ rí Jésù, kí n máa wojú rẹ̀, kí n máa kọrin títí nípa ọ̀rẹ́ rẹ̀. Nílùú ògo ni ìgbóhùn sókè pé mo bọ́ ìjà tó ó dé ilé mi. Ìjà dópin ogun ṣètò. Bùnmi Akínàánú ti jàjà, ó ti yè. Olùgbàlà jagun mọ́lú. Orin ayọ̀ la ó máa kọ́. Hallelujah, ìjà dópin, ogun ṣetán, olùgbàlà jagun mọ́lú. Orin ayọ̀ la ó máa kọ́. Hallelujah. Bùnmi Akínàánú bó bá dọ̀run ṣọ̀run rẹ̀, ọjọ́ àbápàdé o. Ní yàrá òkè, ayọ̀ ayọ̀lẹ́ o. Níbi tí àwọn olórin ibi tí iṣẹ́ wa ti bẹ̀rẹ̀, níbi tá ò ti ní time láti dúró, ọjọ́ bá pàdé o. Ní yàrá òkè Bùnmi, ayọ̀ ayọ̀lẹ́ o. Ayọ̀ ayọ̀lẹ́ o. Èmi á rí ọmọ ayọ̀ mọ́ ayọ̀lẹ́ ọjọ́ bá yàrá òkè. Ọpẹ́ ìfẹ́lẹ́jú máa ń rè ìyọba mímọ́. Kò sẹ́kún, kò sọ́fọ̀. Lọ́rọ̀ Bùnmi Akínàánú. Ilé ló lọ lọ́dọ̀ Jésù ló lọ sùn. Kò máa sẹ́ni tí ò ní kú. Kò sẹ́ni tí ò ní kú. Everybody ló padà kú. Ẹ jẹ́ ká ṣe rere láyé. Torí ọjọ́ ti sùn o, ọjọ́ ti sùn lẹ́bọ̀. Kò sẹ́kún, kò sọ́fọ̀ lọ́rọ̀ Bùnmi Akínàánú. Ó ti ṣiṣẹ́ ìránṣẹ́. Èyí tí Ọlọ́run rán sílé ayé o. Ẹ má jẹ́ ká sunkún gbogbo ẹ̀yin ọmọ. Bùnmi Akínàánú, Omijéojúmi torí lẹ́ni o. Ọlọ́run kò forí yọ ọgbà ọ̀run o. Ohun tó bá ń jẹ lọ́run ni ó máa jẹ. Màmá jọkùn, màmá jẹ gòló. Ohun tó bá ń jẹ lájúlẹ̀ ọ̀run ló bá wọn jẹ o. Ó yá tó bá dọjọ́ ìkẹyìn o. Ọlọ́run bá dé. Àjọ máa ká hallelujah ní ilé ológo ni o. Àjọ máa ká hallelujah ní ilé ológo ni. Àjọ máa ká hallelujah ní ilé ológo ni. Ìjọ
Jésù bá dé tí Jésù bá dé tó bá ti dé àjọ máa ká aleluya ní ilé ológo ni o. Ológo ni àjọ máa ká aleluya ní ilé ológo ni. Sílẹ̀kùn ayọ̀ mi Elédùmarè ìbànújẹ́ jẹ́ kó jìnnà sílé wa. Ẹkún ọ̀sẹ̀ kó máa ṣe ìyà lọ́dọ̀ wa. Ohun tó dùn wá nínú kó máa ṣe bà wá nú jẹ́. Sílẹ̀kùn ayọ̀ mi, sílẹ̀kùn ayọ̀ mi, ìbànújẹ́ kó jìnnà sí wa. Ìbànújẹ́ kó jìnnà sí ilé wa. Sílẹ̀kùn ayọ̀ mi Elédùmarè ìbànújẹ́ jẹ́ kó jìnnà sílé mi. Ẹkún ọ̀sẹ̀ kó máa ṣe ìyà lọ́dọ̀ wa. Ohun tó bà wá nú jẹ́ kó máa ṣe dùn. When she was, limping on the leg, Mommy, this is not normal. This is not normal. She'll be like, don't worry, I'll be fine. Every day she will call me. Jomiloju, promise me. You will make me proud. You will make me proud. Promise me. Mommy, I promise. Calm down. I will make you proud. I did not expect any of these things to happen, although she was saying it. And my mother, anytime she says something, it will surely come to pass. It will always come to pass. But I took it as something little. When she was, limping on the leg, Mommy, this is not normal. This is not normal. She'll be like, don't worry, I'll be fine. She has already planned everything down. She always told me, always make plans for tomorrow. Because tomorrow is when you benefit. Things that you do today will picture tomorrow. My mother always had respect for people. She does not beg for money. You can never see her beg for money. She always work for her things. She will surely work for her things to make sure that she gives her children the best. She always said this, I live for my kids. She really lived for her kids. She basically lived for her kids. But now her kids have to continue where she left. And I promise, Mommy, I will take care of Bobby Williams King Adeoye. I'll take care of him, your baby boy. I'll take care of him so much. I'll make sure he will be what you always wanted him to be. A prayer warrior, a man, a responsible man. Not to be like Round of applause to celebrate Jomiloju. Mo sọ lẹ́ẹ̀kan pé iná kú. Mọ́lẹ̀ TV ẹ ṣá máa wò wá o yóò dáa. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper. Ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun. Documentary, award making, jingle and music production, digital printing, photo and videos, event planner and master of ceremony, CD and DVD, mass doubling, general contractor. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́. Ayẹyẹ òkú àgbà, ayẹyẹ ìṣílẹ̀, ìgbéyàwó, ọjọ́ ìbí, ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà. Tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo. Bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí. Ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ. Kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀. Ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa. Ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára. 08036956116. Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook, YouTube.